láti jẹ́. Nígbà tí Tádé ṣe tó ń joyè ó wá sọ́dọ̀ àjọsọ̀rọ̀. Àwọn gbà pé nígbà tí wọ́n gbé state wọ́n gbé ọmọ ọba fọ́sùn. Tó bá fẹ́ ṣe nǹkan dáadáa ni tó bá fẹ́ ṣe Ọ̀ṣun state ibi ni ọba jẹ́ capital. Allahu Akbar. Tó ṣe é sọ ló ṣe sọ tó ṣe é wí èyí lè wí tí ò ní sí àríyànjiyàn. Àtọ́jà Òṣogbo baálé Òṣogbo ni. A kì í wọ́n kì í kì í wọ́n baálé kì í wọ́n. Olókùnkùn kì í òkùnkùn baálé òkùnkùn ni. Wọ́n ń fi àwọn ìwé kan ránṣẹ́ sí kábíyèsí. Wọ́n tètè gbọ́n fún ránṣẹ́ sí tó bá tọ́jú ẹ̀ yóò rí. Nínú council of obas ní Old Western region ipò tó wà mo máa kẹ́ fún bẹ́ẹ̀. Olúwo ìṣèbálẹ̀ wò.